ọnìkan DM mi lẹ́nujọ́ mẹ́ta yìí yìí bá Ìjẹ̀bú omi yìí o yìí Ìjẹ̀bú Republic omi yìí o yìí kí n jọ̀wọ́ ọ̀fọ̀ sọ́ọ̀nìmù òun orúkọ ọba òun sọ́ọ̀nì òun orúkọ òun lòun jẹ́ òun mú túmọ̀ rẹ̀ fọ kí n jọ̀wọ́ kí n bá òun ṣe sọ ìtumọ̀ rẹ̀ kí n láyé òun ìyẹn ní ìwà bèrè ọ̀fọ̀ kiri sọ́ọ̀rẹ́ mùrẹ́nẹ̀kẹ̀ kò wá sọ fọ ewé túgà ìsọ̀nrẹ̀mù rẹ̀ kí n wá bèrè ọ̀nà rẹ̀ fọ jọ̀wọ́ o ṣé mo lè fi orúkọ náà kí n fi ṣe fídíò torí àwọn rẹ̀ jẹ́ orúkọ yẹn àti orúkọ rẹ̀ farapẹ́ wáyẹn kan lè mú túmọ̀ orúkọ wọn yíyé burúkẹ́ ẹ̀fọ́ kí n ṣe fídíò náà rí mo gbé níta wíwò ewé túgà wọ́n bá ń fọ ewé túgà ewé ìyẹn jásí fọ ẹni mi jáwé komi wà egbò ìṣègùn rèmi jẹ́ wà tú ìgà ààfin ọba rèmi jẹ́ ìgà kan bá fọ ewé túgà ìyẹn jẹ́rí fọ ewé ó tó ìgà ewé túgà ìtumọ̀ rẹ̀ rẹ̀ yẹn ewé ó tó ìgà ọba ààfin rèmi jẹ́ wà ìjáwé ìwẹ̀gbò ìṣègùn ó tú ìgà ó tó ìgà ewé túgà ìtumọ̀ rẹ̀ rẹ̀ yẹn kádẹ́tù rẹ ni èfẹ́ mú túmọ̀ orúkọ rẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú orúkọ Ìjẹ̀bú èfẹ́ mú kó ń DM mi àṣàlàyé borúkọ náà kó ń ṣe jẹ́ àṣàlàyé rẹ̀ run wọn ṣe o.